Hallelujah. A kú ojúmọ́, ẹ káàárọ̀ o, ẹ kú ọdún titun lẹ́ẹ̀kan sí ọdún ti yabo, ọdún ti yabo. Mo fẹ́ kí ẹ kígbe pé àwọn tó wà nítòsí, tẹ́ bá lè kígbe kan sọ̀rọ̀ sí wọn pé ìsìn ọ̀wọ̀ ti bẹ̀rẹ̀. Ẹ pè wọ́n papọ̀ pé ìsìn ọ̀wọ̀ ti bẹ̀rẹ̀ o, ìsìn ọ̀wọ̀ ti bẹ̀rẹ̀ lónìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ fún wọn pé ìsìn ọ̀wọ̀ wa ti bẹ̀rẹ̀ wípé kájọ jọ́sìn sí Olúwa, kájọ jọ́sìn sí Olúwa. Ìsìn ọ̀wọ̀ ti bẹ̀rẹ̀. Ẹ jẹ́ á parapọ̀ ìjọ olùfẹ́ Jésù ló gbé ìsìn ọ̀wọ̀ wá, Jesus lovers everywhere online community church ló gbé ìsìn ọ̀wọ̀ wá bá wa lónìí. Òní ní Sunday àkọ́kọ́ nínú ọdún tá a wà nínú rẹ̀ yìí, pàápàá nínú oṣù yìí o. Ẹ jẹ́ ká súnmọ́ bí kájọ jọ́sìn sí Olúwa papọ̀, ká mọ rírì ẹ̀ papọ̀. Olúwa dá sí wa, ó ṣe fún wa dáadáa. A ti rí ọjọ́ mẹ́rin àkọ́kọ́ nínú ọdún yìí. Ọjọ́ karùn-ún láwa yìí o, òní ní ọjọ́ karùn-ún oṣù kínní ọdún tá a wà nínú rẹ̀ yìí, ọdún tó lágbára rẹ̀. Ọlọ́run sì ti bá wa sọ̀rọ̀. Ó ní ọdún ògo rèé, ìwọ tó ń retí ògo, káàbọ̀ sínú ògo. Ọdún ògo rèé, ọdún ògo ńlá, ọdún tá a máa rógo lágbára Jésù, òun láwa nínú rẹ̀ yìí. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónìí, ká fi ọpẹ́ wọlé gẹ́gẹ́ bí ìṣe wa, ká gbé ohùn ọpẹ́ wa sókè, ká fi yìn. Ọlọ́run ṣe dáadáa sí wa, ọba tó ń tọ́jú wa ní gbogbo ọ̀nà, ó ń tọ́jú bàbá, ó ń tọ́jú ìyá, ó ń tọ́jú àwọn ọmọ, ó ń tọ́jú àwọn òbí wa, ó ń tọ́jú àwọn ẹ̀gbọ́n wa, àwọn àbúrò wa, gbogbo àwọn èèyàn wa tó wà nítòsí àti lọ́nà jíjìn lọ́lọ́run ń tọ́jú o. Kò sí ìtọ́lọ́run ò tọ́jú nú gbogbo wọn. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lónìí, ká fi ọkàn ìmoore wa hàn. A ti rí ọjọ́ karùn-ún àkọ́kọ́ nú ọdún yìí, ọjọ́ karùn-ún láwa yìí. Ẹ ká sọ fọ́lọ́run pé ó ṣe. A rí pé òdodo rẹ̀ ó dúró láéláé, òtítọ́ rẹ̀ ó dúró láéláé. A rí pé àánú rẹ̀, ìyọ́nú rẹ̀ ó wà lórí wa, ó wà lórí ìdáwọ́lé wa, ó wà lórí gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ayé wa. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ ká gbé Ọlọ́run wa ga, ẹ ká fi ọkàn ìmoore hàn, ẹ ká jọ́sìn sí, ẹ ká júbà rẹ̀. Ẹ jẹ́ á júbà Ọlọ́run. Bàbá dáadáa ni Ọlọ́run, tòótọ́ ni abiyamọ, tòótọ́ abiyamọ abójá gbọ̀rọ̀gbọ̀rọ̀, abiyamọ gidi ni òun nìkan lábiyamọ tí ò lè kọni, òun nìkan ni abiyamọ tí ò lè dání, òun nìkan ni abiyamọ tó lè tọ́jú ẹni tí kò sì sí ewu tó lè wọ ọmọ. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run gbogbo àgbáyé, Ọlọ́run wa, ẹlẹ́dàá wa, bàbá wa, lórúkọ Jésù a gbé ọ̀gá lónìí. A fi ọkàn ìmoore wa hàn, pàápàá fún ọdún titun 2025, ọdún ògo ńlá yìí. A gbé ọ̀gá Ọlọ́run tó mú wa wà láyé rere níbi gbogbo tá a wà, tá a pẹ̀kadé, tá a tẹ̀kadé, àtàwa àtàbí wa, àtàwa àtàrà àtojúlùmọ̀. Ọlọ́run ó ṣeun, gba ọpẹ́ wa ní gbogbo ohun tó ṣe dáadáa lórí wa. A dúpẹ́ ìyìn ọ́ lónìí, gba ọpẹ́ wa. Ọpẹ́ ìyìn wa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà, ọpẹ́ àti ìyìn wa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà. Bàbá, níwọ̀nba àkókò èyí tí ó fún wa láǹfààní àti jọ́sìn sí ọ àti júbà rẹ, àti gbọ́ ọ̀rọ̀ rẹ, àti mọ rírì oore rẹ nú ayé wa lónìí, lórúkọ Jésù kọ sí wa nípa oore ọ̀fẹ́, lórúkọ Jésù kọ sí wa nípa àánú, lórúkọ Jésù kọ sí wa nípa ìrànlọ́wọ́, lórúkọ Jésù kọ sí wa. Má jẹ́ wà bákan náà, bá wa sọ ọ̀rọ̀ rẹ, jẹ́ kí ó yé wa, jẹ́ kí ó nítumọ̀. Bí a ṣe ń jọ́sìn sí ọ nípa fífi ara balẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ rẹ, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó yí àyànmọ́ wa padà. Jẹ́ kí gbogbo ìbùkún tó ní lọ́kàn fún wa nínú ọdún yìí, lóṣù yìí, lọ́sẹ̀ yìí, lákòókò yìí, jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́. Ó ṣe ọlọ́rọ̀ ìyè àti agbára ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ní kọ́mọ́kọ́mọ́ mo fẹ́ sáré bá wa sọ ọ̀rọ̀ Ọlọ́run èyí tí Ọlọ́run rán sí wa ní àkókò yìí, èyí tí yóò bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún wa ọ̀nà tí ògo ńlá yóò gbà láti farahàn nínú ayé wa. Ọlọ́run ti pè ọdún tá a wà nínú rẹ̀ yìí fún wa 2025 ní ọdún ògo ńlá. Ìyẹn ló wà nínú ìwé Pétérù kejì orí kìíní ẹsẹ̀ 17. Ó sọ fún wa pé ọdún yìí a máa rí ògo ńlá o. Ògo ńlá tó sì ń sọ nípa rẹ̀ jẹ́ ògo ìwàláàyè rẹ̀ nínú ayé wa. Ó lóun fẹ́ gbé ara òun jáde, òun fẹ́ fara òun hàn, òun fẹ́ yọ bí ọjọ́ nínú ayé wa, nínú ìdáwọ́lé wa, nínú àyànmọ́ wa, lórí ọ̀rọ̀ wa. Ìwọ tó ti ń bèrè pé Ọlọ́run rẹ dà, ìwọ tó ti ń bèrè pé bolójú rẹ wà, ó lóun fẹ́ gbé kọjá ojú òun fẹ́ gbé ara òun jáde lórí wa o.
òun fẹ́ gbé ara òun fẹ́ gbé jáde, òun fẹ́ gbé ògo òun fẹ́ gbé jáde lórí gbogbo wa nínú ọdún yìí. Nítorí náà ó sọ fún apọ́dún ọdún ògo ńlá ni. Mo fẹ́ ká bẹ̀rẹ̀ nínú ìwé Àìsáyà orí 40, Àìsáyà 40 ẹsẹ̀ kìíní dé ìkarùn. Mo fẹ́ ká fi bẹ̀rẹ̀ lónìí. Tí ògo ńlá yóò bá farahàn nínú ayé wa, nínú àyànmọ́ wa, kí ni ṣíṣe? Kí ni ṣíṣe? Ìwé Àìsáyà yìí ẹ jẹ́ ká kọ́kọ́ kà á ná ká tó tẹ̀síwájú. Ẹ tu ènìyàn mi nínú, ẹ tù wọ́n nínú ni Ọlọ́run yín wí. Ẹ sọ ọ̀rọ̀ ìtùnú fún Jerúsálẹ́mù, kí ẹ sì ké sí i pé ogun jíjà rẹ̀ tán, àti pé a dárí àìṣedéédé rẹ̀ jì. Nítorí pé ó ti gbà nígbà méjì láti ọwọ́ Olúwa wá fún ẹ̀ṣẹ̀ rẹ̀ gbogbo. Ohùn ẹni tí ó ń kígbe ní ijù, ẹ tún ọ̀nà Olúwa ṣe. Ṣe òpópó títọ́ ní aginjù fún Ọlọ́run wa. Gbogbo àfonífojì ni a ó gbé sókè, gbogbo òkè ńlá àti òkè kékèké ni a ó sì rẹ̀ sílẹ̀. Wíwọ́ ni a ó sì ṣe ní títọ́, àti ọ̀nà pálapàla ni a ó sọ di títẹ́jú. A ó sì fi ògo Olúwa hàn. Ẹsẹ̀ karùn-ún nìyẹn o. Gbogbo ẹran ara ni yóò jùmọ̀ rí i, nítorí ẹnu Olúwa ni ó sọ ọ́. A ó fi ògo Olúwa hàn, gbogbo ẹran ara ni yóò jùmọ̀ rí, nítorí ẹnu Olúwa ni ó sọ ọ́. Ọdún yìí jẹ́ ọdún ògo ńlá, àmọ́ ògo Olúwa bí ó bá farahàn, a gbọ́dọ̀ tún ọ̀nà Olúwa ṣe. Bẹ́ẹ̀ ni, a gbọ́dọ̀ ṣe àtúnṣe ní àwọn ohun kankan kógo Olúwa lè ṣe kíni kó lè bú jáde. Gbogbo ibi tó bá wọ́ a gbọ́dọ̀ sọ ọ́ di títọ́. Gbogbo ọ̀nà pálapàla ó gbọ́dọ̀ di ọ̀nà tó tẹ́jú. A gbọ́dọ̀ padà ṣe wọ́n ní ọ̀nà tó tẹ́jú tí a bá fẹ́ kí ògo Olúwa ó yọ. Gbogbo àfonífojì ni a gbọ́dọ̀ gbé sókè. Gbogbo òkè ńlá àti òkè kékeré a gbọ́dọ̀ sọ wọ́n di pẹ̀tẹ́lẹ̀. A gbọ́dọ̀ rẹ́ wọn sílẹ̀ tí a bá fẹ́ kí ògo Olúwa yọ. Ògo Olúwa ò ń dédé yọ. Ògo ńlá, ògo Ọlọ́run kò ń dédé yọ, kò dédé farahàn bí ó ṣe pé a ṣe àtúnṣe ohun tí ẹ ká ṣe àtúnṣe. Bẹ́ẹ̀ ni, orin Dáfídì orin 50 ó tún sọ nǹkan fún wa. Psalm 50 verse 2 ó sọ nǹkan fún wa nípa bí ẹwà Olúwa, bí ògo Olúwa yóò bá farahàn. Àwọn nǹkan kan gbọ́dọ̀ wà ní pípé, kò gbọ́dọ̀ wà ní wíwọ̀, kò gbọ́dọ̀ kù díẹ̀ káàtó níbì kan, ó gbọ́dọ̀ wà ní pípé. Ó ní láti Síónì wá pípé ẹwà Ọlọ́run ti tan ìmọ́lẹ̀. Ògo Olúwa ń wá pẹ̀lú ìmọ́lẹ̀ Olúwa ni. Bí yóò bá tàn, a gbọ́dọ̀ rí pípé ẹwà Olúwa ní Síónì. Gbogbo ohun tó Olúwa fi fẹ́ràn ibùgbé wọn ní Síónì, gbogbo ohun tó fi fẹ́ràn rẹ̀ ní pípé ohun tó ti ṣe síbẹ̀ a gbọ́dọ̀ rí. Òun ló túmọ̀ sí wípé àwa náà gbọ́dọ̀ mọ̀ wípé àwọn nǹkan kan wà nínú ayé wa, nínú àyànmọ́ wa tó gbọ́dọ̀ gba àtúnṣe tí ògo Olúwa bá fẹ́ farahàn. A gbọ́dọ̀ mọ̀ wípé ètò Olúwa, ìpinnu Olúwa fún wa, ó nílò àti wá sí ojúbọ wa, ó nílò àti wá sí ojú ọkàn wa tá a bá fẹ́ gbà láàyè kí ògo Olúwa kó farahàn nínú ayé wa. Tá a bá ń sọ nípa ètò Olúwa, ìpinnu Olúwa fún wa, ìgbìmọ̀ Olúwa fún wa, a gbọ́dọ̀ ṣe ìrántí wípé Olúwa ní ètò fún wa. Ètò rẹ̀ sì bẹ̀rẹ̀ láti ipò àti àyè tó yàn wá sí. Bẹ́ẹ̀ ni, ẹ rántí àyànmọ́, ń ta àyànmọ́ èèyàn náà pè ní àyànmọ́. Nítorí náà ni mo ṣe máa sọ lónìí nípa ṣíṣe àwárí ipò àti àyè rẹ ní ọdún tá a wà nínú rẹ̀ yìí. Ó ṣe kókó, ó ṣe pàtàkì fún gbogbo wa láti ṣe àwárí ipò wa, láti ṣe àwárí àyè wa. Gbogbo wa ni Ọlọ́run ti yàn wá mọ́ ipò kan. Gbogbo wa ni Ọlọ́run ti yàn wá mọ́ àyè kan
tí a gbọ́dọ̀ dúró lé, tí a gbọ́dọ̀ wà láyé, bẹ́ẹ̀ ni kí ògo Olúwa kí ó ba lè yọ lára wa. A mọ̀ pé Ọlọ́run ní ògo tirẹ̀ fún ara rẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run. A sì mọ̀ wípé ó dá wa mọ́ àwọn ẹ̀bùn kan, ó dá wa mọ́ àwọn orí ọ̀fẹ́ kan, ó dá wa mọ́ àwọn agbára ipá kan, èyí tí ó fi ògo rẹ̀ sí wípé gẹ́gẹ́ bí ẹni tí a dá ní àwòrán òun, gẹ́gẹ́ bí ẹni tí a dá bí a ṣe dá òun, gẹ́gẹ́ bí ẹni tí a dá gẹ́gẹ́ bí ó ṣe dá gbogbo ènìyàn. Àwọn ìtòyè ògo rẹ̀ wà ní inú agbára tó fi fún wa, inú ipá tó fi fún wa, inú ẹ̀bùn tó fi fún wa, inú gbogbo orí ọ̀fẹ́ tó fi fún wa gẹ́gẹ́ bí ènìyàn láti lè ṣe àwọn nǹkan kan tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lè ṣe, tàbí láti lè ṣe àwọn nǹkan kan tí gbogbo àwọn ènìyàn tí a mọ̀ láyìíká wa ní ìran wa ò lè ṣe. Nínú àwọn nǹkan wọ̀nyí ó fi ògo rẹ̀ síbẹ̀ wípé tí a bá ti ṣe àwọn nǹkan wọ̀nyí, ògo rẹ̀ yóò yọ, ògo rẹ̀ yóò tàn mọ́lẹ̀. Gbogbo ènìyàn yóò gbà wípé lóòótọ́ ni Ọlọ́run dá ènìyàn tó yàtọ̀, lóòótọ́ Ọlọ́run dá wa pẹ̀lú ẹ̀rù, ní òótọ́ Ọlọ́run dá wa tìyanu. Ìdí èyí ni wípé bó ṣe dá wa, ó dá wa pẹ̀lú ògo, ó sì dá wa láti fi ògo rẹ̀ hàn. Ògo ni à ń yìn, kò sẹ́ni tó ń yin òfo. Bí ènìyàn ó bá máa yìn, bí ènìyàn ó bá gbóríyìn tàbí dánsákì fún nǹkan kan, á jẹ́ pé nítorí kíní yẹn ní ògo lára ni, kò ní jẹ́ ẹni tó wà lófo. Èèyàn máa ń kábàámọ̀ pẹ̀lú òfo ni, kò sẹ́ni tó ń gbóríyìn fófo. Ọlọ́run ò ní já arófo. Lábẹ́ bó ti wù kórí, àní kábàámọ̀ nínú ọdún tá a wà nù rẹ̀ yìí. Nítorí náà mo fẹ́ sọ nípa bá a ṣe lè ṣe àwárí ipò àti àyè wa. Ẹ jẹ́ ká bọ́ sínú ìwé Òwe 27:8. Ìwé Òwe 47 ẹsẹ̀ 8. Bí ẹyẹ tí máa ń fò kiri láti inú ìtẹ́ rẹ̀, bẹ́ẹ̀ ni ènìyàn tí ó rìn kiri jìnnà sí ipò rẹ̀. Má rìn kiri jìnnà sí ipò rẹ̀. Ipò rẹ̀ ni ààyè rẹ̀. Ààyè rẹ̀ ni ayé rẹ̀ wà. Ààyè rẹ̀ òun ni ìwàláàyè rẹ̀ wà. Ààyè rẹ̀ ni ohun tí Ọlọ́run yọ̀ǹda fún ọ. Ààyè rẹ̀ ni ó ti rí gbogbo ohun tá a yọ̀ǹda fún ọ. Bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo irúgbìn ló lè jẹyọ ní gbogbo ilẹ̀. Ó níbi tó lè gbẹ̀fọ́ sí tí ò ní hù. Ó níbi tó lè gbin èso sí tí ò ní hù. Ó níbi tó lè gbin ewébẹ̀ sí tí ò ní yọ. Ó níbi tó lè gbin àwọn oúnjẹ bí iṣu, bí ọkà, ohun gbogbo tí à ń jẹ lónìí sí tí wọn ní yọ. Ibi gbogbo kọ́ ni irúgbìn gbogbo ti lè jáde. Ọlọ́run ní ipò fún ẹ, ó ní àyè fún ẹ. Ibi tó ti ṣe mọ́ ìṣẹ̀dá rẹ wípé kí ìwàláàyè rẹ kí ó fọhùn, pé kí ògo òun kí ó fọhùn, wípé gbogbo ohun tó dá mọ́ ọ pé kí ó jẹyọ láìsí ẹnikẹ́ni tí ó lè dá dúró. Ipò rẹ láti lè dá ọ dúró, ààyè rẹ láti lè dá ọ dúró. O gbọ́dọ̀ dàbí ẹyẹ tí máa ń fò kiri láti inú ìtẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ máa rìn kiri jìnnà sí ipò rẹ. O gbọ́dọ̀ ṣe àwárí ipò rẹ, kó ṣàwárí ààyè rẹ láyé, kí ayé rẹ bá lè nítumọ̀ sí ọ, kó sì lè nítumọ̀ sí gbogbo àwọn ènìyàn tá ń bẹ nínú ìran rẹ. Ìgbìyànjú yìí ó ń yọ sí wa pé lára àwọn àtúnṣe tá a nílò àti ṣe rèé. Bí a bá fẹ́ kí ògo ńlá ó jẹyọ lára wa, tá a bá fẹ́ kí ògo Ọlọ́run fọhùn lára wa, níbi tí a tọ́jú àṣírí ìgbédìde ògo sí, àkọ́kọ́ irú rẹ̀ òun ni ipò àti ààyè rẹ láyé. Níbo ni ipò rẹ? Níbo láyé rẹ? Kí ló dé tó ń bá àwọn ènìyàn du ipò? Kí ló dé tó ń bá àwọn ènìyàn du ààyè tiwọn? Ìwọ ṣàwárí ipò tirẹ̀, ṣàwárí ààyè tirẹ̀. Kì í ṣe gbogbo nǹkan ló lè ṣe, kì í ṣe gbogbo ibi la dá ọ sí. Ṣàwárí n tó lè ṣe, ṣàwárí ibi tá a dá ọ sí, ṣàwárí n tó jẹ́ tirẹ̀ gangan. Níbi tó jẹ́ tirẹ̀ kò sẹ́ni lè bá ọ dùn. Bẹ́ẹ̀ ni ohun tí omi lè ṣe, iyẹ̀pẹ̀ ò lè ṣe. Ohun tí iyẹ̀pẹ̀ lè ṣe, iná ò lè ṣe. Ohun tí iná lè ṣe, omi ò lè ṣe. Ohun tí ènìyàn lè ṣe, ẹran ò lè ṣe.
ohun tí ẹran sì lè ṣe ènìyàn lè ṣe, ohun tí koríko ewébẹ̀ lè ṣe ènìyàn lè ṣe. Olúkálùkù àti onírúurú nǹkan ni ó ní ipò àti ààyè wọn. Nínú ipò wọn ni agbára wọn wà, nínú ààyè wọn ni agbára wọn wà, nínú ibi tá a dá wọn sí, ààyè tá a fi fún wọn, tá a fi gbà wọn, bẹ́ẹ̀ ni òun ni ìyọ̀ǹda wọn wà. O ti ń tiraka jù torí pé ó ń lọ káàkiri, ó ń fò káàkiri bí ẹyẹ, ó kúrò ní ìtẹ́ rẹ, ó kúrò ní ààyè rẹ, ó kúrò ní ipò rẹ. Òun ló ṣe ń tiraka, òun ni ìtiraka ṣe pọ̀ jù fún ọ, òun la ṣe ń pọ́n ọ lójú lóde. Bẹ́ẹ̀ ni la ṣe ń pọ́n ọ lójú lóde. Àsìkò ti tó fún ọ nínú ọdún tá a wà nínú rẹ̀ yìí, fún ọ láti ṣe àwárí ipò rẹ, ṣe àwárí ààyè rẹ, kí o bá lè rí gbogbo ohun tí a yọ̀ǹda fún ọ nínú àyànmọ́ láti ṣe ní ìrọ̀rùn. Bí ò bá tí ì rọrùn, o gbọ́dọ̀ rántí wípé ṣé òun ṣe láti inú ipò rẹ, ṣé òun ṣe láti inú ààyè rẹ. Ẹ ká wo níwèé Ẹ́sódù 43 33. Ẹ́sódù 33:21. Ká bẹ̀rẹ̀ láti máa ka àwọn ẹsẹ̀ bíbélì díẹ̀ kọ́rọ̀ ipò àti ààyè wa lè yé wa. Tí n bá sọ wípé ipò, mo ń sọ nípa ààyè tí Ọlọ́run tó fi ṣẹ̀dá wa ni, tó fi wá sí, tó dá wa sí, tó yẹ ká wà, tó là fún wa. Mi ń sọ nípa ipò bí ipò àwọn olóṣèlú àbí nǹkan kan, mo ń sọ nípa ààyè wa láyé. Òun tí n bá sọ nípa ipò kọ́rọ̀ ilé yé wa dáadáa. Inú ìwé Ẹ́sódù 33:21 kí ló sọ? Olúwa sì wí pé, wò ó, ibì kan wà lẹ́bàá ọ̀dọ̀ mi, ìwọ ó sì dúró lórí àpáta. Ibi tí ó sì dúró ṣinṣin nínú Olúwa, nínú àyànmọ́, nínú ògo, nínú agbára, nínú ìtẹ̀síwájú. Ibì kan ni lẹ́bàá ọ̀dọ̀ Ọlọ́run. Ó ní ibì kan, ó ní ibì kan tó ṣètò àyànmọ́ rẹ sí. Bẹ́ẹ̀ ni, ó ní ibi tó ṣètò rẹ̀ sí, tó ṣètò rẹ̀ sí. Ó ní ibì kan, ibẹ̀ yẹn là ń pè ní ibi tó fi ipò rẹ sí. Ibẹ̀ là ń pè ní ibi tó fi ààyè rẹ sí, tó ti ṣètò ẹ sí pé ibẹ̀ ni kí àyànmọ́ rẹ ti gbèrú, ibẹ̀ ni kọ́wọ́ rẹ ti kànkè, ibẹ̀ ni kó ti rí iṣẹ́, kó ti rí ìgbà, kó ti rí igbá mú. Ó ní ibi tó ti ṣètò fún ẹ. Ibi tó ṣètò fún ẹ, mo gbà ládùúrà fún ọ tó ń gbọ́ mi, ó máa ṣàwárí ẹ̀. Ìwọ tó ti ṣàwárí ẹ̀, ò ní sọnù. Ibi tó ṣètò fún ẹ, ibi tó ṣètò fún ògo rẹ láti jẹyọ, láti fọhùn, mo gbàdúrà fún ọ tó ń gbọ́ mi, ibi tó ṣètò fún ẹ ò ní dahoro. Lórúkọ Jésù kò ní dahoro. Ẹ ká wo inú ìwé Sámúẹ́lì kejì. Ìwé Sámúẹ́lì kejì, orí 7. Ohun tó tún sọ bí báyìí ẹsẹ̀ 10. Sámúẹ́lì kejì, orí 7 ẹsẹ̀ 10. Èmi ó sì yan ibì kan fún àwọn ènìyàn mi. Ó ní ibì kan tó ti yàn fún ẹ, ibẹ̀ là ń pè ní ipò rẹ àti ààyè rẹ. Ó ní ibi tó ti yàn fún ẹ, Ọlọ́run ni. Bẹ́ẹ̀ ni, kò kàn dédé dá gbogbo wa kó sì fi wá sílẹ̀ ká máa ṣe tó wà irọ́. Ó ní bó ṣe ṣètò olúkálùkù wa láyé. Ó ní ibì kan tó ti ṣètò fún wa, tó ti yàn fún wa, wípé bí a bá bá ara wa níbi tó ti ṣètò, tó ti yàn fún wa, a ó gbèrú, ògo yóò farahàn, yóò fọhùn jáde. Ó ní ẹsẹ̀ 10 yìí, Sámúẹ́lì kejì, orí 7 ẹsẹ̀ 10. Ó ní èmi ó sì yan ibì kan fún àwọn ènìyàn mi, àní Ísírẹ́lì. Èmi ó sì gbìn wọ́n. Ibi tó yàn fún wa ló fẹ́ gbìn wá sí o. Ìwọ tó bá lọ gbìn ara rẹ síbi tó wù ọ́, ìwọ tó bá ń rìn káàkiri, tó ń rìn káàkiri bí ajá tí ò gbọ́ fèrè ọlọ́dẹ, tó ń rìn káàkiri tó mọ tó ń ṣe ọ́, jókòó farabalẹ̀ kó gbọ́ ohun tí ẹ̀mí sọ ní àkókò yìí. Ó ní ẹ̀mí ó sì gbìn wọ́n, wọ́n ó sì máa gbé ní ibùjókòó tiwọn, wọn kì yóò sì ṣípò padà mọ́. Bẹ́ẹ̀ ni, ipò rẹ ló ti lè ṣípò padà o. Ibẹ̀ ló fẹ́ gbìn ẹ́ sí, ibẹ̀ ni ibùjókòó rẹ, ibẹ̀ ni ó fẹ́ jẹ́ kó fi ṣe ibùgbé ẹ̀mí rẹ. Torí ní ibẹ̀ yẹn máa gbọ́, ó ní àwọn ọmọ ènìyàn búburú kì yóò sì pọ́n wọn lójúmọ́,
bí ìgbà àtijọ́. Kí ló dé tí àwọn ọmọ ènìyàn búburú ṣe ń pọ́n wọn lójú bí ìgbà àtijọ́? Nítorí wọn ò sí ní ipò wọn, wọn ò sí níbi tó yàn fún wọn, wọn ò sí níbi tó fi wọ́n sí. Ẹ rí wípé látìgbà tí Ọlọ́run ti dá Ísírẹ́lì sí ipò wọn, àyè wọn, níbi tó yàn fún wọn yìí, tó ti ṣàwárí ẹ̀, tó jókòó sí ilẹ̀ Ísírẹ́lì náà ní ilẹ̀ Kénáánì, àtìgbà náà ti ní ìsinmi o. Bẹ́ẹ̀ ni, ẹnikẹ́ni ò sí wọn nípò, àwọn ọmọ ènìyàn búburú kankan kò sì pọ́n wọn lójú. Bẹ́ẹ̀ ni, mo gbàdúrà fún ọ tó ń gbọ́ mi lórúkọ Jésù, ó yá ṣe àwárí ipò rẹ, ṣe àwárí àyè rẹ. Àwọn ọmọ ènìyàn búburú ò ní pọ́n ọ lójú. Lábẹ́ bó ti wù kórí, àwọn ọmọ ènìyàn búburú wọn ò ní pọ́n ọ lójú. Ọ̀rọ̀ yìí ṣe kókó fún gbogbo wa. Ẹ ká wo ìwé orin Dáfídì orí 18. À ń sọ nípa ibi tí Ọlọ́run yàn fún wa gẹ́gẹ́ bí ipò wa àti ààyè wa lónìí. Orin Dáfídì, ẹ ká kọ́kọ́ wò. Orin Dáfídì. Bẹ́ẹ̀ ni, 18 ẹsẹ̀ 19. Kí ló sọ? Ó mú mi jáde pẹ̀lú sínú ibi ńlá. Ó gbà mí nítorí inú rẹ̀ dùn sí mi. Inú Ọlọ́run á yọ sí ẹ o. Lára àwọn àmì pé inú Ọlọ́run yọ sí wa ni wípé ó mú wa wá sí ibi ńlá, ipò ńlá, àyè ńlá láti fàyè gbà wá. Ìwọ tí Ọlọ́run ò bá mú wá sí àyè ńlá, ibi ńlá tó ṣètò fún ẹ, kò tí ì fàyè gbà ẹ́. Mo gbàdúrà fún ọ tó ń gbọ́ mi, Ọlọ́run á fàyè gbà ẹ́ o. Tó bá ti wo ẹsẹ̀ 33 yẹn ní abẹ́ orin Dáfídì 18 tá à ń kà yẹn, ó ní ó ṣe ẹsẹ̀ mi bí ẹsẹ̀ àgbọ̀nrín, ó sì gbé mi ka ibi gíga mi. Ìwọ náà ó ní ibi gíga tó fẹ́ gbé ẹ kà. Lórúkọ Jésù, bó ṣe ń gbọ́ mi, wá ṣàwárí ẹ̀. Lórúkọ Jésù, lábẹ́ bó ti kó ní ó yá lọ ibi gíga yẹn. Ó ṣe ẹsẹ̀ mi bí ẹsẹ̀ àgbọ̀nrín. Mo pa láṣẹ fún ọ, Olúwa kó ṣe ẹsẹ̀ rẹ bí ẹsẹ̀ àgbọ̀nrín o. Ẹsẹ̀ àgbọ̀nrín bó bá gun ibi gíga, tó bá ti dè mú mọ́lẹ̀ báyìí, ó dè mú mọ́lẹ̀ nìyẹn. Kò sí ẹni tó lè yẹ ẹsẹ̀ yẹn. Ẹsẹ̀ àgbọ̀nrín ni ẹsẹ̀ tí ò ṣe yẹ. Kò sí ẹni tó lè gbé ṣubú, kò sí ẹni tó lè yẹ lẹ́sẹ̀. Nítorí pé ẹsẹ̀ rẹ̀ ó di nǹkan múlẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹsẹ̀ rẹ̀ ń di nǹkan múlẹ̀ láti fìdí múlẹ̀. Mo gbàdúrà fún ẹ lórúkọ Jésù, ṣàwárí ibi gíga rẹ. Ibi tọ́nà ti yàn fún ẹ nìyẹn. Mo fẹ́ kó ṣàwárí ẹ lọ́dún yìí. Ògo Olúwa gbọ́dọ̀ fara ọ̀nà ayé rẹ. Ó sì bẹ̀rẹ̀ láti pé kí o ṣàwárí ibi gíga rẹ, ibi tọ́lọ́run yàn fún ẹ gangan, ipò àti àyè tó yàn fún ẹ, káyé lè gbà ẹ́ láyé láti ṣe rere. Mo fẹ́ kó mọ̀ pé gbogbo ohun tọ́lọ́run dá ló ní ipò tiwọn, ló sì ní àyè tiwọn. Bẹ́ẹ̀ ni, gbogbo ohun tó dá, gbogbo ohun tó mọ̀ tó lè ronú kàn. Ìwé oníwàásù ó fi yé wa. Ká sáré wo ìwé oníwàásù orí 1, pé gbogbo ohun tọ́lọ́run dá ló ní ipò tiwọn, ló sì láyè tiwọn. Ìwé oníwàásù orí 1 ẹsẹ̀ 5, kí ló wí fún wa? Ó ní oòrùn pẹ̀lú là, oòrùn sì wọ̀, ó sì yára lọ sí ipò rẹ̀ níbi tí ó ti là. Ṣorí báyẹn, oòrùn fúnra ẹ̀, oòrùn tá a rí lókè, nígbà tó là tó wọ̀, ó yára lọ sí ipò rẹ̀, torí pé ó ní ipò tó wà. Ó ní àyè tọ́lọ́run ṣẹ̀dá ẹ̀ sí. Láti jọ́ tá a ti dáyé, oòrùn ò kúrò ní ipò rẹ̀. Kàbílíà kàtà. Oòrùn ò kúrò ní ipò rẹ̀, ibi tó wà náà ló wà. Òun ni ògo rẹ̀ ò ṣe dínkù. Mo pa láṣẹ, ṣàwárí ipò rẹ̀. Ipò rẹ̀ lògo rẹ̀ ò ṣe ní dínkù. Ibẹ̀ ni kò sí, lábẹ́ bó ti ń kórè, ẹnikẹ́ni ò ní lè yẹ lẹ́sẹ̀. Ẹnikẹ́ni ò ní lè gbé ọ ṣubú tó bá wà ní ipò rẹ̀. Ipò rẹ̀ ló yẹ kó jẹ́ ibùgbé rẹ̀. Ipò rẹ̀ ló yẹ kó jẹ́ ibùjókòó rẹ̀. Ipò rẹ̀ ní ibi tí a ṣètò agbára rẹ̀ sí, tá a ṣètò ògo rẹ̀ sí, tá a ṣètò sí kí ọwọ́ rẹ̀ kí ó mókè. Ipò rẹ̀ ní a ṣètò ògo rẹ̀ sí. Ààyè rẹ̀ ní ṣàwárí ẹ̀. Ẹsẹ̀ 6 yẹn ó ní afẹ́fẹ́ ń fẹ́ lọ sí gúúsù, a sì yí padà sí àríwá, ó sì ń lọ sí sọ́hùn títí. Afẹ́fẹ́ sì tún padà gẹ́gẹ́ nípa àyíká rẹ̀. Afẹ́fẹ́ náà nípò rẹ̀. Tó bá fẹ́ síhìn, tó fẹ́ sọ́hùn, á padà sí ipò rẹ̀. Gbogbo ohun tọ́lọ́run dá ló ní ipò tiwọn.
mo fẹ́ ka ẹsẹ̀ kẹta ẹsẹ̀ keje ó ní odò gbogbo ni ó ń ṣàn sínú òkun ṣùgbọ́n òkun kò kún ṣé ń gbọ́ òkun kò kún odò gbogbo ló ń ṣàn sínú òkun ṣùgbọ́n òkun kò kún bẹ́ẹ̀ ni bá a tilẹ̀ ń pè lókun kò kún omi òkun kò sì kún òkun ṣùgbọ́n òkun kò kún níbi tí àwọn odò tí ó ń ṣàn wá níbẹ̀ ni wọ́n sì tún padà lọ ipò wọn ni níbi tí wọ́n ń ṣàn wá náà lọ ń padà lọ gbọ́ mi lábẹ́ bó ti wù kó rí nítorí ó farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí wá ṣàwárí ipò rẹ wá ṣàwárí ààyè rẹ o ohun gbogbo tọ́lọ́run dá ló ní ipò òun ló láàyè ó ní ibì kan tí Ọlọ́run ti ṣètò wọn pé kí àyànmọ́ wọn gbèrú kí ògo ayé wọn kí ó fọhùn ẹ ká wo inú ìwé Ìṣe àwọn àpọ́stélì ká sáré ka Ìṣe àwọn àpọ́stélì nípa ọ̀rọ̀ ipò àti ààyè yìí orí mẹ́tàdínlógún wọ́n tó bá ti tètè débẹ̀ dúró de àwa tá a ṣàwárí ẹ̀ o ẹsẹ̀ mẹ́rìndínláàdọ́ta 26 Act of Apostles 17:26 kí ló sọ fún wa ó sì ti fi ẹ̀jẹ̀ kan náà dá gbogbo orílẹ̀-èdè láti tẹ̀dó sí ojú àgbáyé ó sì ti pinnu àkókò tí a yàn tẹ́lẹ̀ àti ààlà ibùgbé wọn ó túmọ̀ sí pé bó ṣe dá gbogbo wa sójú ayé tá a wà láyé yìí ó ti ṣètò ààlà ibùgbé olúkálukú ó ṣe ètò ipò àti ààyè tó fẹ́ kólúkálukú wá tó bá wọlẹ̀ látọ̀run ó mọ ibi tó dá ọ sí ó mọ ibi tó ti fẹ́ rí ọ bẹ́ẹ̀ ni mi ń sọ wípé ibi tá a bí ẹ sí o irọ́ o mo ń sọ ibi tá a yànmọ́ àyànmọ́ rẹ ó ní ibì kan tá a yànmọ́ àyànmọ́ rẹ ó gbọ́dọ̀ ṣàwárí ẹ ibẹ̀ ní ipò rẹ ibẹ̀ ní ààyè rẹ ibẹ̀ ni Ọlọ́run gún wá sí lórí rẹ bẹ́ẹ̀ ni ibẹ̀ ló ti ṣètò ògo rẹ láti fọhùn jákèjádé gbogbo àgbáyé kí gbogbo ojú kó rí ó gbọ́dọ̀ ṣàwárí ẹ̀ ó là ń sọ lónìí ó gbọ́dọ̀ ṣàwárí ẹ̀ Ọlọ́run gan pàápàá ó ní ibùjókòó ó ní ipò tirẹ̀ ó ní àyè tirẹ̀ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká lọ sínú orin Dáfídì kàkà kí wọn náà bá rí wípé bí Ọlọ́run bá láyè tirẹ̀ ìwọ náà láyè tirẹ̀ orin Dáfídì orin mẹ́rìnlélógún orin mẹ́rìnlélógún ẹsẹ̀ kẹta kí ni ó sọ ó ní ta ni yóò gun orí òkè Olúwa lọ ṣe rí bẹ́ẹ̀ ó níbi tá à ń pè lórí òkè Olúwa o kì í ṣe àwọn orí òkè tá a ti lọ ń gbàdúrà ní ìsàlẹ̀ o ní bóyá Ọ̀ṣun àbí Ìbàdàn àbí Ifẹ̀ àbí Èkìtì Oǹdó àbí Abẹ́òkúta àbí Èkó àwọn orí òkè tá à ń ṣe àwa tá wà l'Ábùjá náà àti láwọn orí òkè kákàkiri tá à ń ṣe ibi tá a ti ń gbàdúrà là ń pa àwọn yẹn o ń ká lè ran ìgbàgbọ́ àwọn ènìyàn lọ́wọ́ bá ṣe ń ṣe bí orí òkè o ibi tí èèyàn ó gùn yóò gbìyànjú láti dé tó bá sì ti débẹ̀ á pa gbogbo ohun tó wà láyìíká rẹ̀ tì lọ́kàn rẹ̀ kí ó lè kọjú sí Ọlọ́run tó fẹ́ gbàdúrà sí láti ń pè wọ́n ní orí òkè ṣùgbọ́n ohun tí Bíbélì ń sọ níbí ó ń sọ nípa orí òkè Olúwa gangan ó ní ta ni yóò gun orí òkè Olúwa lọ ó níbi tá à ń pè lórí òkè Olúwa o tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀ orí òkè Olúwa ó ní ibi mímọ́ rẹ̀ orí òkè ni o ta ló fẹ́ lọ bẹ̀ ṣé wọ́n fẹ́ lọ bẹ̀ ṣé o fẹ́ débẹ̀ ó bi wá ní ìbéèrè Ọlọ́run ní ibi mímọ́ ó ní ipò rẹ̀ ó ní ayé rẹ̀ ayé ẹ̀ nìyẹn ibi mímọ́ rẹ̀ ayé ẹ̀ nìyẹn ó bá tún wo orin Dáfídì 4 tàbí 56 ẹsẹ̀ 8 a ti sọ fún ẹ bẹ́ẹ̀ pé Olúwa èmi ti ń fẹ́ ibùjókòó ilé rẹ̀ àgọ́ ọlá rẹ̀ ibi tọ́lọ́run wà nìyẹn ó ní ipò tirẹ̀ ó ní ayé tirẹ̀ gẹ́gẹ́ tún wo orin Dáfídì orin 53 kí ló sọ fún wa ó ní ẹsẹ̀ 14 yẹn ó ní láti ibùjókòó rẹ̀ owó gbogbo aráyé tó bá bojú wolẹ̀ ó níbi tó wà tó ti ń bojú wolẹ̀ o ẹ ṣé mo rí kán bá mi kọ Yorùbá ẹ̀ sórí agogo yìí o sórí pẹpẹ yìí
ó rí gbogbo wa láti ibùjókòó rẹ̀ lọ́run lórí òkè rẹ̀ ní ibi mímọ́ rẹ̀. Ó bá bojú wọlẹ̀, ó rí gbogbo wa torí òun náà ní ipò tirẹ̀, ó ní àyè tirẹ̀. Ayé ẹnìyẹn, ipò tiẹ̀ nìyẹn. Ibi tó ń wà nìyẹn tó ti ń ṣàkóso gbogbo àgbáyé. Bẹ́ẹ̀ ni ẹ bá tún wo orin Dáfídì 46 ẹsẹ̀ kẹrin 46 ẹsẹ̀ kẹrin, kí ló sọ fún wa nípa ìtẹ́ Ọlọ́run, ibùjókòó Ọlọ́run? Ó ní wípé odò ńlá kan wà ṣíṣàn èyí tí yóò mú inú ìlú Ọlọ́run dùn. Ibi mímọ́ àgọ́ wọn ni ti ọ̀gá ògo. Ṣé gbọ́? Ìlú Ọlọ́run, ipò tirẹ̀ nìyẹn. Ibi mímọ́ àgọ́ wọn ni ti ọ̀gá ògo. Ipò tirẹ̀ ni, ayé tirẹ̀ ni. Ọlọ́run ní ipò tirẹ̀, ó ní ayé tirẹ̀. Nítorí náà àwa tó dá ní àwòrán ara rẹ̀, àwa náà ní ipò tiwa, a ní ayé tiwa, èyí tó dá wa mọ́. Ó ti wà nínú àkọsílẹ̀ rẹ̀, ó ti wà nínú àyànmọ́ rẹ̀ wípé a ṣe ibì kan fún ẹ láyé tí ògo rẹ̀ gbọ́dọ̀ ti fọ̀hún. A ṣe ibì kan fún ẹ láyé tó jẹ́ ibi tí Ọlọ́run pinnu ògo fún ẹ sí, tó pinnu agbára fún ẹ sí, tó sì pinnu gbogbo ohun tí ó dá mọ́ láti fọ̀hún jáde sí. Orin Dáfídì 91 náà ó sọ fún wa pé ẹni tí ó jókòó ní ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji Olódùmarè. Ọlọ́run ní ibi tó wà ó ní ipò tirẹ̀. Ìwọ náà gbọ́dọ̀ mọ̀ wípé ó gbọ́dọ̀ ní ipò tirẹ̀. Kí ni mo ṣe ń sọ nípa ipò àti ààyè wa lónìí? Bí kò ṣe wípé àwọn nǹkan tí a gbọ́dọ̀ ṣàtúnṣe àti àtúntò nínú ayé wa kí ògo Olúwa lè bú jáde, kó lè búyọ nínú ayé wa. Ó ní í ṣe pẹ̀lú àkọ́kọ́ ní ipò àti ààyè wa. Èkejì ní ìdí pàtàkì tó fi dá wa. Ẹ̀kẹta sì ní ohun tí a lè pè ní ìtara tàbí ìfẹ́ inú rere wa láyé. Tí a bá lè ṣe àtúnṣe àti àtúntò àwọn nǹkan mẹ́ta wọ̀nyí, a máa rí èrè bí ògo bí èrè á jẹyọ láyé wa. Òun ló sì jẹ́ pé lónìí à ń tẹnu mọ́ ipò àti ààyè tí Ọlọ́run ṣẹ̀dá wa sí, èyí tí ó ti yàn mọ́ wa wípé kí a ṣe àwárí ẹ̀, ká ṣe àwárí ẹ̀ o. Kí ni ipò rẹ tàbí ààyè rẹ? Báwo ló ṣe lè mọ̀? Kí ni ó tiẹ̀ jẹ́? Mo fẹ́ ká ka orin Dáfídì, ká bẹ̀rẹ̀ láti orin Dáfídì o, orí 52 32 ẹsẹ̀ keje. Ìwọ ni ibi ìpamọ́ mi, ìwọ ó pa mí mọ́ kúrò nínú ìṣẹ́, ìwọ ó fi orin ìgbàlà yí mi káàkiri. Ó ní ibi ìpamọ́ tí Ọlọ́run yàn mọ́ àyànmọ́ wa, ó sì ní ibi ìṣerere tí ó yàn mọ́ àyànmọ́ wa. Ibẹ̀ ni à ń pè ní ipò wa àti ààyè wa. Bí ọ̀rọ̀ yìí ó ṣe yé wa, mo fẹ́ ká tún ṣà, ká tún tò kó wá yé wa. Àkọ́kọ́ nínú ohun tó à ń pè ní ipò àti ààyè wa, òun níbi tó dá wa sí lórí ilẹ̀. Bẹ́ẹ̀ ni, lórí ilẹ̀ alààyè, ó níbi tó dá wa sí fún ògo lórí ilẹ̀ alààyè. Kì í ṣe èèyàn lè lọ káàkiri gbogbo àgbáyé torí pé Ọlọ́run gbogbo àgbáyé ni. Kò sí gbogbo ibi tó wà lágbàáyé tó Olúwa ni, tí Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tí ó tẹ̀dó sínú rẹ̀. Tí ó ti gbé kalẹ̀ lórí òkun, ó sì ti gbé ka àwọn ìṣàn omi. Ṣé ẹ rí báyìí? Olúwa ló ní ilẹ̀ o. Ọmọ Ọlọ́run lè lọ káàkiri gbogbo àgbáyé, kò sí tí ò lè lọ. Ṣùgbọ́n ó níbi tó ti yàn pẹ̀lú àyànmọ́ wa fún ògo wa láti jẹ́ kíni, láti ní ìpamọ́, fún ògo wa láti ní ìṣerere, fún ayé àti àyànmọ́ wa láti gbèrú sí. Ó ní ibì kan tó ti yọ. Àkọ́kọ́ tá gbọ́dọ̀ mọ̀ ní pé ibẹ̀ yẹn orí ilẹ̀ ló wà. Ó ní ibì kan tó yàn mọ́ wa lórí ilẹ̀ kí a lè ṣe rere. Kì í ṣe gbogbo ìletò, abúlé, ìlú lèèyàn lè gbé kó ṣe rere. Kì í ṣe pé ó lè gba ìlú, oríṣiríṣi ìlú kọjá. Kì í ṣe pé ó lè lọ káàkiri ibi tí ọkàn rẹ̀ bá fẹ́ lọ. Àmọ́ tí ó bá ní í ṣe pẹ̀lú ògo àti àyànmọ́, kì í ṣe ibi gbogbo ni ènìyàn lè gbé. Ibi gbogbo lè jẹ́ ibùjókòó rẹ̀, ibi gbogbo lè jẹ́ ibùgbé ẹ̀mí rẹ̀, ibi gbogbo lè jẹ́ ibi tọ́lọ́run ti fẹ́ bá ọ pàdé fún ògo rẹ̀ láti farahàn, fún ògo rẹ̀ tó yàn fún ẹ láti farahàn, láti fọhùn jáde. Òun ni mo ti ń kọ sí wa lónìí nípa ọ̀rọ̀ Ọlọ́run àti ìmísí ẹ̀mọ́ wípé ó ní ipò àti ààyè tó yàn mọ́ wa lórí ilẹ̀. Àkọ́kọ́ nìyẹn tó bá ń wá láti mọ̀ nípa ipò àti ààyè rẹ láyé.
àkọ́kọ́ ni pé mọ ilẹ̀ tó yàn fún ẹ, mọ ilẹ̀ tó yàn fún ẹ. Ẹ ká ka ìwé Deuteronomy orí mẹ́rìndínláàdọ́ta 26, Deuteronomy 26 ẹsẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún. Kásáré kà yẹn náà, kásáré kà yẹn náà kó bá yé wa sí. Ó ní wó ilẹ̀ láti ibùjókòó mímọ́ rẹ wá. Ṣé rí bẹ́ẹ̀? Ọlọ́run kó wólẹ̀ láti ibùjókòó rẹ̀ láti ipò rẹ̀ wá, kí o sì bù sí fún Ísírẹ́lì ènìyàn rẹ àti fún ilẹ̀ náà. Ṣé o ti gbọ́ bẹ́ẹ̀? Ilẹ̀ náà tí ìwọ ti fi fún wa, bí ìwọ ti búra fún àwọn bàbá wa, ilẹ̀ tí ń ṣàn fún wàrà àti fún oyin. Ó ní ilẹ̀ kan láyé, ó ní ibì kan láyé tí a yàn fún ọ, tí ó ń ṣàn fún wàrà àti fún oyin. Ó yá lónìí, bí Olúwa ti ń bẹ, bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ pẹ̀lú rẹ̀, lọ ṣàwárí ẹ̀. Lọ ṣàwárí ilẹ̀ yẹn, èyí tí a yàn fún ẹ, tí ó ń ṣàn fún wàrà àti fún oyin. Lọ ṣàwárí ẹ̀. O gbọ́dọ̀ ṣàwárí ẹ̀. O gbọ́dọ̀ ṣàwárí ẹ̀. Ó ní kọ́ Ọlọ́run bojú wọlẹ̀ láti ibùjókòó mímọ́ rẹ̀, kí ó wo Ísírẹ́lì, kí ó bù sí fún Ísírẹ́lì àti fún ilẹ̀ tí ó ti fi fún Ísírẹ́lì. Ilẹ̀ náà tí ń ṣàn fún wàrà àti fún oyin. Ìwọ náà gẹ́gẹ́ bí Ísírẹ́lì rẹ̀ nínú ẹ̀mí, ó ní ilẹ̀ tó ti fún ọ. Ó ní ilẹ̀ tó ti fún ọ, tó ń ṣàn fún wàrà àti fún oyin. Àsìkò tó fún ọ láti ṣàwárí ẹ̀. Ẹ ká wo níwèé Ẹ́sódù mẹ́ẹ̀ẹ́dógún márùndínlógún. Ẹ́sódù márùndínlógún ẹsẹ̀ kẹtàlá. Kí ló sọ fún wa? Ó ní nínú àánú rẹ ni ìwọ fi ṣe amọ̀nà àwọn ènìyàn náà tí ìwọ ti rà padà. Nípa àánú Olúwa Ọlọ́run á ṣamọ̀nà ẹ sórí ilẹ̀. Ó nílò ẹ tí ibùjókòó rẹ, ibi mímọ́ tó ti yàn fún ọ. Ó ní nínú àánú rẹ ni ìwọ fi ṣe amọ̀nà àwọn ènìyàn náà tí ìwọ ti rà padà. Ìwọ sì ń fi agbára rẹ tọ́ wọn lọ sí ibùjókòó mímọ́ rẹ. Ṣé ẹ ti rí? Ó nílò àánú Olúwa torí pé ohun tó nira ni láti ṣàwárí. Ohun tó nira ni láti ṣàwárí. Láti ṣàwárí ipò ènìyàn, ayé ènìyàn láyé, ohun tó nira ni. Ṣùgbọ́n ohun tó ṣeé ṣe ni. Mo sì gbàdúrà àánú Olúwa fọhùn lórí èyí. Àkọ́kọ́ tó gbọ́dọ̀ mọ̀ nìyẹn, ó ní ilẹ̀ fún ẹ, ilẹ̀ tí ayé rẹ yẹ kó ti gbèrú o. Bẹ́ẹ̀ ni, ó ní ilẹ̀ fún ẹ, ilẹ̀ tó yẹ kí ayé rẹ lè ṣe kíni, kó ti gbèrú. Ṣàwárí ẹ̀. Èkejì ni wípé ó ní àwọn ọkàn fún ẹ, àwọn ọkàn tó ti yàn pẹ̀lú àyànmọ́ ẹ, èyí tí ayé rẹ yóò gbèrú lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ ni, àwọn ọkàn nínú ìbáṣepọ̀ àti ìbárìnpọ̀ ènìyàn, ó ní àwọn tó yàn mọ́ ẹ, àwọn kankan tó ti yàn mọ́ ẹ tí ayé rẹ yóò gbèrú lọ́wọ́ wọn. Ẹ ká bẹ̀rẹ̀ láti inú ìwé Sámúẹ́lì kìíní orí 10. Bẹ́ẹ̀ ni, kò sí gbogbo àwọn tọ́lọ́run ń lò, àwọn tí a ti kọ́ nípa rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ní ìrírí yìí. Sámúẹ́lì kìíní orí 10 ẹsẹ̀ mẹ́rìndínláàdọ́ta tàbí ẹsẹ̀ mẹ́fàlélógún. Orí 10 Sámúẹ́lì kìíní, kí ló sọ níbẹ̀? Wọ́n náà ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ Ọlọ́run yìí. Sọ́ọ̀lù pẹ̀lú sì lọ sí ilé rẹ̀ sí Gíbíà. Ẹgbẹ́ àwọn alágbára ọkùnrin sì bá a lọ, ọkàn àwọn ẹni tí Ọlọ́run tọ́. Mo pàṣẹ, mo sì gbàdúrà fún ọ tó ń gbọ́ mi. Ọkàn àwọn ẹni tí Ọlọ́run ti fọwọ́ tọ́ fún ìṣerere rẹ kó ṣàwárí ẹ. Ó gbọ́ mi dáadáa, mo ní kó ṣàwárí ẹ lónìí. Ọkàn àwọn ẹni tí Ọlọ́run ti fọwọ́ tọ́. Bọ́lá ṣe ṣe fún Sọ́ọ̀lù nìyẹn. Ó ṣe fún Sọ́ọ̀lù, Dáfídì, gbogbo ènìyàn, bó ṣe fún gbogbo wọn nìyẹn. Ó fọwọ́ tọ́ ọkàn àwọn ènìyàn kan nítorí ẹnìkan. Àwọn là ń pèlè olùrànlọ́wọ́ àyànmọ́. Àwọn ni olùgbé orí ènìyàn sókè. Àwọn ló fẹ́ ran àyànmọ́ rẹ lọ́wọ́. Àwọn ní àǹfààní tó ní lórílẹ̀-èdè ayé o. Àwọn tọ́lọ́run ti fọwọ́ tọ́ ọkàn wọn nítorí tirẹ̀. Kò síbi tí wọn kì í sí. Wọ́n lè wà lókè òkun, wọ́n lè wà nílùú tí wọn náà wà, wọ́n lè wà níbi gbogbo.
ohun tó ṣe kókó ni pé àyànmọ́ rẹ àti àyànmọ́ gbọ́dọ̀ pàdé. O gbọ́dọ̀ ṣàwárí wọn, gbọ́dọ̀ ṣàwárí rẹ kó o ba lè rí ògo Olúwa kó farahàn nínú ayé rẹ. Bẹ́ẹ̀ ni ọlá àbàtà ló mọ́dò sàn. Bẹ́ẹ̀ ni ọlá bàbá ló mọ́mọ́ yọ. Odò ń dédé sàn, àbàtà ni ọlá àbàtà ló mọ́dò sàn. Ó ní àwọn Yorùbá bọ̀ náà tún sọ wípé bàbá rẹ ni bá là ọlà kì í yá, torí pé ọlà tó fẹ́ là yẹn nípasẹ̀ àwọn tí Ọlọ́run ti fọwọ́ tọ́ ọkàn wọn ni. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló nílò kò sí lọ́wọ́ ẹ, ó wà lọ́wọ́ àwọn tí Ọlọ́run ti fọwọ́ tọ́ ọkàn wọn fún ẹ. Nítorí pé Ọlọ́run ò fẹ́ káyé kó le mọ́ ọ, Ọlọ́run fẹ́ kó wà ní ìrọ̀rùn. Nítorí náà ló ṣe ṣètò ipò àti ààyè ojúrere fún ọ lọ́kàn àwọn ènìyàn. Wípé bó bá bára rẹ ní ilẹ̀ tó ṣètò fún ẹ, ó yẹ kó o tún bára rẹ nínú ọkàn àwọn ẹni tó ti fọwọ́ tọ́ fún ẹ, kí àyànmọ́ rẹ lè gbèrú, kí ayé rẹ lè tẹ̀síwájú, kí ògo Olúwa kí ó lè yọ lára rẹ. Bó ṣe ṣètò rẹ nìyẹn. Ká wọnú ìwé Róòmù, ká tún wò ó. Ìrírí yìí ó ṣẹlẹ̀ sí àpọ́stélì Paul náà. Bẹ́ẹ̀ ni ìwé Róòmù 16 orí 16. Ká wò ẹsẹ̀ 3 àti 4 kí ló sọ níbẹ̀. Ó ní ẹ kí Prisca àti Aquila, àwọn alábàáṣiṣẹ́ mi nínú Kristi Jésù, àwọn olùrànlọ́wọ́ Paul nínú Kristi Jésù, àwọn tó ń bá ṣiṣẹ́ rẹ̀ nínú Kristi Jésù. Paul ní iṣẹ́ tó yẹ kó ṣe ṣùgbọ́n kò lè dá ṣe. Ọlọ́run fọwọ́ tọ́ ọkàn àwọn kan, lára wọn ni Prisca àti Aquila, àwọn olùrànlọ́wọ́ rẹ̀, àwọn alábàáṣiṣẹ́ rẹ̀ nínú Kristi Jésù. Àwọn ẹni tí ẹgbọ́n pásítọ̀ tó bá rírú àwọn èèyàn báyìí, Ọlọ́run ti dáhùn àdúrà ẹ̀. Ó ní àwọn ẹni tí ó ti ìtorí ẹ̀mí mi fi ọrùn wọn lélẹ̀. Ṣáàtì ẹ̀ tí ì rí ọkọ tí ó torí ẹ̀mí aya fi ẹ̀mí ara rẹ̀ lélẹ̀, àbí àti rí aya tí ó torí ọkọ fi ẹ̀mí ara rẹ̀ lélẹ̀. Ṣáàtì ẹ̀ tí rí wọn lọ́kọláya pé wọ́n lè fi ẹ̀mí ara wọn lélẹ̀ fún olólùfẹ́ wọn. Àti ẹ̀ tí ì rí kábọ̀sì bọ́sí nínú iṣẹ́, kábọ̀sì bọ́sí nínú àyànmọ́. Ó ní àwọn ẹni tí ó ti torí ẹ̀mí mi fi ọrùn wọn lélẹ̀ fún àwọn ẹni tí kì í ṣe kìkì ẹ̀mí nìkan ni ó ń dúpẹ́, ṣùgbọ́n gbogbo ìjọ àwọn tí kì í ṣe Júù pẹ̀lú. Ṣé ẹ rí bẹ́ẹ̀? Prisca àti Aquila wọ́n fi ọrùn wọn lélẹ̀ nítorí iṣẹ́ ìránṣẹ́ Paul. Torí pé Ọlọ́run fọwọ́ tọ́ ọkàn wọn ni. Èèyàn kò ń ṣojú lásán. Ẹni tó fẹ́ ràn ẹ́ lọ́wọ́ ò lè ràn ẹ́ lọ́wọ́ lójú lásán. Ó gbọ́ mi sà. Ẹni tó fẹ́ gbé ẹ dìde ò lè gbé ẹ dìde lójú lásán. Ojú rere ò ń ṣojú lásán. Ojú rere kí ojú là kó rí ọ, kí ó sì fún ọ ní ire. Kí ojú là kí ó rí ọ, kí ó sì fún ọ ní ogún rere. Kí ojú là kó rí ọ, kó fún ọ ní ẹ̀bùn rere. Kí ojú là kí ó rí ọ, kí ó sì fọhùn rere fún ọ. Kì í ṣojú lásán. Mo gbàdúrà fún ọ tó ń wò mí. Ọlọ́run yóò mú ọkọ àwọn tó ti fi ọwọ́ tọ́ ọkàn wọn fún ọ. Ọlọ́run á mú ọkàn wọn nínú ọ̀sẹ̀ yìí, nínú oṣù yìí, nínú ọdún yìí o. Ojú rere yóò wò ọ́. Ojú rere yóò yọ̀ǹda nǹkan rere fún ọ. Ojú rere yóò yọ̀ǹda ogún rere fún ọ. Lábẹ́ bó ti wù kó rí, nǹkan tó ń pè ní ipò àti ààyè rẹ nìyẹn o. Ó wà nílẹ̀, ó ń bẹ nílẹ̀ àgbáyé lórí èké ìpẹ̀. Bẹ́ẹ̀ ni bí àwọn èèyàn mi lẹ́gbàá ṣe ń sọ, ó sì ń bẹ lọ́kàn àwọn ènìyàn. Ṣàwárí àwọn èèyàn tirẹ̀, àwọn tó máa fẹ́ tọkàntọkàn. Kì í ṣàwọn alágàbàgebè o, kì í ṣàwọn fi tọ́ sínú, fẹ̀jẹ̀ sínú, tutọ́ funfun jáde o, irọ́ o. Àwọn ènìyàn gidi, àwọn ènìyàn tòótọ́ tí a ti fọwọ́ tọ́ ọkàn wọn nítorí tiẹ̀. Àwọn tá a ràn lọ́wọ́ o béèrè ìrànlọ́wọ́ àbó o béèrè. Àwọn tá a ṣe rere fún ẹ o béèrè àbó o béèrè. Àwọn tí a gbé ìran rẹ gẹ́gẹ́ bí ìran wọn. Àwọn tó máa gbẹ́rù rẹ sórí bíi tiwọn. Àwọn ènìyàn, àwọn là ń pè ní àwọn akọni ènìyàn Dáfídì.
akọni ènìyàn Dáfídì, àwọn ènìyàn bẹ́ẹ̀ ni àwọn tá a ti fọwọ́ tọ́ ọkàn wọn fún ọ. Mo gbàdúrà fún ọ tó ń gbọ́ mi lónìí lẹ́ẹ̀kan sí wípé àwọn olùrànlọ́wọ́, àwọn onígbọ̀wọ́, àwọn olùgbórí ènìyàn sókè, àwọn tó ń gbé àǹfààní bí ògo dání, ògo bí àǹfààní dání fún àyànmọ́ rẹ, tí a ti fọwọ́ tọ́ ọkàn wọn fún ọ lórúkọ Jésù. Ó yá, ẹ pàdé ara yín, ẹ lọ pàdé ara yín, bẹ́ẹ̀ ni yóò sì rí, kò yí padà. Jésù Olúwa wa. Báwo lèèyàn ṣe ń ṣàwárí ipò àti àyè rẹ̀ láyé o? Nípa àsọtẹ́lẹ̀. Nípa àsọtẹ́lẹ̀. A máa ka ẹsẹ̀ Bíbélì, orí Bíbélì bíi méjì, a dẹ̀ máa lọ gbàdúrà. Àsọtẹ́lẹ̀ òun ni ó mú àṣírí ipò àti àyè ibi tá a yàn mọ́yàn ló mú dání. O nílò àti ṣàwárí àkọsílẹ̀ rẹ, torí àkọsílẹ̀ rẹ làsọtẹ́lẹ̀ rẹ. Ohun tó lọ́wọ́ ti kọ sílẹ̀ nípa rẹ náà ló fẹ́ múṣẹ. Kò sí ohun titun lábẹ́ ọ̀run bí ò ṣe ohun tí a ti kọ mọ́. Àyànmọ́ rẹ òun ni orí rẹ. Òun ni àwọn àgbánú wa, àwọn àgbà Yorùbá ṣe sọ wípé ibi orí bá dáni sí òun là ń gbé. Ọ̀pọ̀ ń gbé ibi tí orí ò dá wọn sí, torí orí ò lọ́wọ́ sí. Ìwọ tó o bá wà níbì kan tí orí rẹ ò lọ́wọ́ sí, à ń sọ wípé tá a bá sọ pé orí rẹ, à ń sọ nípa Ẹlẹ́dàá rẹ tó dá ẹ, ohun tó kọ sílẹ̀ mọ́, tó yọ̀ mọ́ ẹ, ohun tó kọ sílẹ̀, ohun tí wọ́n ń pè ní àkọsẹ̀jayé, ohun tá a kọ fún ọ láti jayé, láti gbáyé, kó o lè gbádùn ayé rẹ. Bẹ́ẹ̀ ni ohun tá a kọ sílẹ̀ fún ọ, òun ló gbọ́dọ̀ tẹ̀lé tó bá fẹ́ gbádùn ayé rẹ. Bó o bá ti tẹ̀lé, wàá dàbí ẹja tá a mú kúrò nínú omi. Bẹ́ẹ̀ ni ẹja tá a bá mú kúrò nínú omi, òkú lẹ́lẹ́ja ń ta o, ó ti fẹ́ dòkú nìyẹn. Torí inú omi lẹja ti ń ṣayé, inú omi lẹja ti ń gbáyé, nínú omi tí ní ẹja ti gbọ́dọ̀ ṣègbádùn ayé rẹ̀. Bẹ́ẹ̀ ni torí omi ní ipò àti àyè ẹja wà. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni gbogbo wa náà, a ní ipò àti àyè wa tí a ti yàn fún wa láti jayé wa, láti gbádùn ayé wa, láti gbádùn àyànmọ́ wa. Nítorí náà ó ṣe kókó fún wa láti ṣàwárí ẹ̀. Báwo la ṣe ń ṣàwárí ẹ̀? Nípa àsọtẹ́lẹ̀. Nípa àsọtẹ́lẹ̀. Àsọtẹ́lẹ̀ ni àkọsílẹ̀ wa o. Nípa àsọtẹ́lẹ̀. Ẹ ká kà á nínú ìwé Lúùkù. Ẹsẹ̀ Bíbélì méjì máa fún wa. Ká ka ti Lúùkù náà, ká tó ka ti orí ká tó ka ti Sámúẹ́lì kìíní. Ìwé Lúùkù orí 4 nípa ti Jésù. Jẹ́ kí n sáré kà fún wa ká wá lọ gbàdúrà. Bí Jésù náà ṣe ṣàwárí ipò àti àyè rẹ̀ rèé o. Bí ó ṣe ṣàwárí rẹ̀, Lúùkù orí 4 ẹsẹ̀ 17. Orí 4 ẹsẹ̀ 17. A sì fi ìwé wòlíì Àìsáyà fún un. Nígbà tí ó sì ṣí ìwé náà, ó rí ibi tí a gbé kọ pé, ó rí ibi tí a kọ sílẹ̀ nípa rẹ̀. Kí la kọ sílẹ̀ nípa rẹ̀ bí? Àsọtẹ́lẹ̀ rẹ̀ ni o. Àsọtẹ́lẹ̀ rẹ̀ láti ẹnu wòlíì Àìsáyà. Jésù ó ṣàwárí ẹ̀mí báyìí. Ó ṣàwárí ẹ̀ o. Ó rí ibi tí a gbé kọ pé, ẹ̀mí Olúwa ń bẹ lára mi, nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìnrere fún àwọn òtòṣì. Ó ti rán mi wá láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnújẹ́, láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn, ìtúnríran fún àwọn afọ́jú, àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́, láti kéde ọdún ìtẹ́wọ́gbà Olúwa. Ẹsẹ̀ 20 ó ní, ó sì pa ìwé náà dé. Ó tún fi fún ìránṣẹ́, ó sì jókòó. Gbogbo àwọn tí ó ń bẹ nínú sínágọ́gù sì tẹjú mọ́ ọn. Ó yà wọ́n lẹ́nu, ó ṣe wọ́n ní kàyéfì pé kí ni arákùnrin yìí kà sí wa létí báyìí. Ó sì bẹ̀rẹ̀ sí í wí fún wọn pé, lónìí ni ìwé mímọ́ yìí ṣẹ ní etí yín. Ìwé mímọ́ á ṣẹ lórí ẹ̀. Àsọtẹ́lẹ̀ rẹ̀ á ṣẹ. Tó bá máa ṣẹ nítorí pé o wà ní ipò rẹ ni o. O wà ní àyè rẹ tí a yàn mọ́. O wà ní ibì kan tọ́lọ́run ti ṣẹ̀dá rẹ sí. Bẹ́ẹ̀ ni.
gbogbo wọn sì jẹ́rìí rẹ̀, a sì ṣe wọ́n sí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ tí ó ń jáde ní ẹnu rẹ̀. Wọ́n sì wí pé ọmọ Jósẹ́fù kọ́ yìí. Ó sì wí fún wọn pé lóòótọ́ ni ẹ̀yin ó pa òwe yìí sí mi pé oníṣègùn wo ara rẹ̀ sàn. Ohunkóhun tí àwa gbọ́ pé ó ti ọwọ́ rẹ̀ ṣe ní Kapernaumu, ṣe é níyì pẹ̀lú ní ilẹ̀ ara rẹ̀. Ó sì wí pé lóòótọ́ ni mo wí fún yín, kò sí wòólì tí a tẹ́wọ́gbà ní ilẹ̀ baba rẹ̀. Ṣùgbọ́n mo wí fún yín ní tòótọ́, opó púpọ̀ ni ó wà ní Ísírẹ́lì nígbà ọjọ́ wòlíì Èlíjà, nígbà tí ọ̀run fi sé ní ọdún 3 òun oṣù 6, nígbà tí ìyàn ńlá fi mú ká ilẹ̀ gbogbo. Kò sì sí ẹnìkan nínú wọn tí a rán Èlíjà sí, bí kò ṣe sí obìnrin opó kan ní Sáréfátì, ìlú kan ní Sídónì. Ẹsẹ̀ tó kẹ́yìn tí máa kà nínú ẹsẹ̀ Bíbélì yìí. Àti adẹ́tẹ̀ púpọ̀ ni ó ń bẹ ní Ísírẹ́lì nígbà wòlíì Èlíṣà, kò sì sí ọ̀kan nínú wọn tí a wẹ̀nùmọ́ bí kò ṣe Námánì ará Síríà. Ṣé wá rí báyìí, àsọtẹ́lẹ̀ ló gbé àṣírí ipò àti ààyè ènìyàn ló gbé dání. Tó bá fẹ́ mọ ààyè rẹ láyé, yálà lórí ilẹ̀ tàbí nínú ọkàn àwọn ènìyàn, irú àwọn ènìyàn tí a rán ọ sí, nínú àwọn ènìyàn tí ó yẹ kó bá dọ̀rẹ́, tí ó yẹ kó fi ṣe bí, nínú àwọn ènìyàn èyí tí ó kó tọ́ka sí ìkànnù wọn kó fi kan ṣaya. Tó bá fẹ́ mọrú irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀, o nílò àti mọ àsọtẹ́lẹ̀ rẹ. Àṣírí yìí wà nínú àsọtẹ́lẹ̀ rẹ o, ó ṣe kókó. Bẹ́ẹ̀ ni ẹ̀rí Jésù òun ni ìsọtẹ́lẹ̀ wòlíì o. Bẹ́ẹ̀ ni ohun tó ń jẹ́rìí ni iṣẹ́ tá a ti ṣe, ohun tá a ṣe tá a pè ní ìṣẹ̀dá, ohun tá a ṣe mọ́ wa, tá a dá mọ́ wa, inú àsọtẹ́lẹ̀ wa ní àṣírí rẹ̀ ń bẹ, inú àkọsílẹ̀ wa ní àṣírí rẹ̀ ń bẹ. Ẹ ká wọnú ìtàn Dáfídì, Sámúẹ́lì kínní ní kọ́mọ́kọ́mọ́. Mo fẹ́ ká gbàdúrà. Sámúẹ́lì kínní, kí ló sọ fún wa? Orí 16. Nígbà tí a fẹ́ yan Dáfídì, àsọtẹ́lẹ̀ ló fi hàn ipò àti àyè Dáfídì, ohun tí a dá Dáfídì gangan fún, ibi tí ó yẹ kí Dáfídì wà. Kò ń ṣe inú oko, inú ẹrẹ̀. Bẹ́ẹ̀ ni kì í ṣe nínú ọ̀gbẹlẹ̀ ibi tó ti ń dáná ládàá sí, kì í ṣe epo rẹ̀ nìyẹn, ibi tó ti bẹ̀rẹ̀, ibi tó ti ń ṣayé nìyẹn. Ṣùgbọ́n àsọtẹ́lẹ̀ rẹ̀ ó yọjú, ó fi hàn fún wa wípé ibẹ̀ kọ́ la dá Dáfídì sí o, ó níbi tá a dá a sí. Sámúẹ́lì kínní orí 16, kí ló sọ fún wa láti ẹsẹ̀ kínní? Olúwa sì wí fún Sámúẹ́lì pé yóò ti pẹ́ tó tí ìwọ ó fi máa káàánú Sọ́ọ̀lù, nígbà tí ó jẹ́ pé mo ti kọ̀ ọ́ láti máa jọba lórí Ísírẹ́lì. Fi òróró kún ìhó rẹ kí o sì lọ. Èmi ó rán ọ tọ̀ Jésè ará Bẹ́tlẹ́hẹ́mù, nítorí tí èmi ti rí ọba kan fún ara mi nínú àwọn ọmọ rẹ̀. Sámúẹ́lì sì wí pé èmi ó ti ṣe lọ, bí Sọ́ọ̀lù bá gbọ́ yóò sì pa mí. Kò parọ́, òtítọ́ ló sọ. Olúwa sì wí fún un pé mú ọ̀dọ́ màálù kan ní ọwọ́ rẹ, kí o sì wí pé èmi wá rúbọ sí Olúwa. Nígbà tí àwọn ènìyàn bá gbọ́ pé Sámúẹ́lì wá sí ìlú tó ń lọ yẹn, ìlú tí àwọn Jésè wà, ó gbọ́dọ̀ mú ọ̀dọ́ màálù kan dání, torí wọ́n á sọ fún Sọ́ọ̀lù pé wòlíì rẹ̀ wà nítòsí, ó wà ń lu o, ó wà níbi báyìí, ó ti kúrò ní Rámà o, ó wà níbi báyìí. A ní kí ló lọ ṣe ń bẹ̀? Ó gbọ́dọ̀ lè sọ fún àwọn òjíṣẹ́ ọba àti ọba wípé mo lọ rúbọ sí Olúwa ni o, mo ń tẹ̀lé ohun Olúwa ni o. Ọba gbọ́dọ̀ mọ̀ wípé ó ní kọ́lọ́fín kan tó ṣe lọ síbẹ̀, ó pé ó fẹ́ lè yan ọba mi. Bí ọba kan bá wàjà, ọba kan ń jẹ o. Bó ṣe wà látẹ̀tẹ̀ kan ṣe ló wà lásìkò yìí o. Ẹsẹ̀ 3 kí ló sọ?
kí o sì pe Jésè sí ibi ẹbọ náà. Èmi ó sì fi ohun tí ìwọ ó ṣe hàn ọ́. Ìwọ ó sì ta òróró sí orí ẹni tí èmi ó dá orúkọ fún ọ. A bá wo ẹsẹ̀ kọkànlá yẹn, ẹ ká sáré wo bẹ̀ náà. Ó ní Samuel sì bi Jésè léèrè pé gbogbo àwọn ọmọ rẹ ni ó wà ní ibi? Òun sì dáhùn wípé àbíkẹ́yìn wọn ni ó kù. Sáwo òun ṣọ́ àgùntàn. Samuel sì wí fún Jésè pé ránṣẹ́ kí o sì mú un wá, nítorí pé àwa kì yóò jókòó títí òun ó fi dé ìhín yìí. Ó sì ránṣẹ́, ó sì mú un wá. Òun sì jẹ́ ẹni pupa. Ìwọ tó bá pupa, mo kí ọ kú oríire. Ó fi wá jọ Dáfídì. Òun sì jẹ́ ẹni pupa tí ó lẹ́wà lójú. Àwa tá a dúdú náà a lẹ́wà lójú o, kì í ṣe àwọn tó pupa nìkan. Òun sì jẹ́ ẹni pupa tí ó lẹ́wà lójú, ó sì dára láti máa wò. Ìwọ tó dára láti máa wò, kí hallelujah. Olúwa sì wí fún un pé dìde kí o sì fi òróró náà, òróró sáà ní àmì, nítorí pé òun náà ni èyí. Nígbà náà ni Samuel mú ìwo òróró, ó sì fi yà á sí ọ̀tọ̀ láàrin àwọn arákùnrin rẹ̀. Ẹ̀mí Olúwa sì bà lé Dáfídì láti ọjọ́ náà lọ. Samuel sì dìde, ó sì lọ sí Rama. Hallelujah. Ẹ̀mí Olúwa bà lé Dáfídì níjọ́ tí àsọtẹ́lẹ̀ rẹ̀ dé wípé kì í ṣe pé kó máa da ẹran àgbò, ẹran màálù, àwọn àgùntàn ní ibi tá a yàn ẹ́ sí o. Orí ìtẹ́ láàfin la yàn ọ́ sí láti jọba lórí Ísírẹ́lì. Àsọtẹ́lẹ̀ rẹ̀ ló fi hàn ibi tá a yàn ọ́ sí. Ìwọ tó ò tí ì mọ àsọtẹ́lẹ̀ rẹ̀, bá Ọlọ́run sọ̀rọ̀. Gbàdúrà kó ṣàwárí ohun tá a kọ sílẹ̀ nípa tirẹ̀. Bẹ́ẹ̀ ni kó ṣàwárí àsọtẹ́lẹ̀ rẹ̀. Ó lè mọ̀ fún ara rẹ̀, Ọlọ́run lè kọ sí ọ fún ara rẹ̀, tàbí kí ó rán àwọn ènìyàn sí ọ, kó rán àlùfáà rẹ̀ sí ọ wípé àsọtẹ́lẹ̀ rẹ̀ rèé o, ibi tí ó àyànmọ́ rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé àyànmọ́ ní gbé ní. Bẹ́ẹ̀ ni wọ́n ní àdáyébá, wọ́n ní àdáyébá. Irọ́, àyànmọ́ ó ṣọ̀gá àdáyébá o. Ohun tó wù kó bá láyé, ohun tá a yàn mọ́ ẹ ó borí ẹ̀. Ohun tá a ṣe ń sọ wípé ibi orí ẹnìkan fi tẹ́lẹ̀ nìyẹn o, nítorí pé ohun tó jórí orí ni lọ́jọ́ gbogbo. Bẹ́ẹ̀ ni orí rẹ làyànmọ́ rẹ wà. Mo gbàdúrà fún ọ tó ń gbọ́ mi lórúkọ Jésù, àsọtẹ́lẹ̀ rẹ yóò kọ sí ọ. Ó máa ṣàwárí ibi tá a yàn mọ́ ẹ, wàá ṣàwárí ipò àti àyè tá a yàn mọ́ ẹ lórí ilẹ̀ àti lọ́kàn àwọn ènìyàn. O ò ní lọ máa bá àwọn èèyàn búburú dọ̀rẹ́. O ò ní lọ máa bá àwọn ènìyàn búburú ṣe. Ìbáṣepọ̀ rẹ àti ìbárìnpọ̀ nínú ayé yóò wà láàrin àwọn tá a ti fọwọ́ tọ ọkàn wọn nítorí tirẹ̀. Ayé rẹ á nítumọ̀, á rọrùn, á ṣeéṣe. Bẹ́ẹ̀ ni yóò sì rí lórúkọ Jésù Olúwa wa. Ò ń gbọ́ mi, ò tí ì mọ Jésù, ò sí ní ipò rẹ o. Ipò tọ́lọ́run yọ ẹ́ sí, ọ̀dọ̀ rẹ̀ ní lẹ́bàá ọ̀dọ̀ rẹ̀ ló yọ ọ́ sí, kí o wà lára àwọn ẹbí rẹ̀, lára mọ̀lẹ́bí Ọlọ́run. Kọ́lọ́run lè jẹ́ bàbá fún ọ, kí wọn náà lè jẹ́ ọmọ Ọlọ́run. Mo fẹ́ gbà ọ́ níyànjú lónìí pé kó padà wálé, padà wálé. Ọmọ mi, padà wálé. Òun lẹ̀mí mọ́ ké sí ọ. Ìwọ tó ti fàyè rẹ fún Jésù, tàbí ìwọ tó ti fàyè rẹ fún Jésù ṣùgbọ́n tó ti padà sẹ́yìn lẹ́yìn Jésù tipẹ́tipẹ́, mo rọ̀ ọ́ kó padà wálé lónìí. Mo fẹ́ kó jẹ́wọ́ Jésù Kristi lólúwa àti olùgbàlà rẹ. Gba àdúrà ìgbàgbọ́ yìí, gbà á pẹ̀lú mi. Sọ wípé lórúkọ Jésù, Ọlọ́run bàbá mi, mo gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo fi tọkàntọkàn jẹ́wọ́ rẹ ní Olúwa àti olùgbàlà mi. Mo gbàgbọ́ lọ́kàn mi pé lóòótọ́ ló wá sáyé láti kú fún ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Ó sì jíǹde lọ́jọ́ kẹta. Ó wà lọ́run lọ́wọ́ ọ̀tún bàbá láti máa ṣìpẹ̀ fún gbogbo wa. Kọ orúkọ mi Jésù sínú ìwé ìyè láti òní lọ. Sọ mí di àtúnbí. Jọba lọ́kàn mi láti òní lọ. Mo jẹ́wọ́ rẹ ní Olúwa àti olùgbàlà mi. Mo kọ̀ èṣù, ayé, ẹ̀ṣẹ̀ àti ara sílẹ̀. Mo jẹ́wọ́, mo sì jẹ́rìí, mo dẹ́jẹ́ gbogbo ayé mi fún ọ láti tẹ̀lé ọ títí dé òpin.
mo gba agbára láti di ọmọ Ọlọ́run, láti di àtúnbí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ìwọ tó gbàdúrà yẹn, ó ti di àtúnbí o, kò jù bẹ́ẹ̀ lọ. Agbára ìmọ́ ti ṣíji bò ẹ́, ó ti sọ ọ́ di mímọ́, ó ti sọ ọ́ dọ̀tun, ó ti mú ọ wà láàyè sí Ọlọ́run. Mo gbàdúrà fún ọ, oore ọ̀fẹ́ kó pọ̀ sí fún ọ. Tá bá rí àìsàn lára rẹ, lórúkọ Jésù àìsàn yẹn pòórá o, láti òní lọ ohun gbogbo di ọ̀tun láyé rẹ. Bẹ́ẹ̀ ni yóò sì rí. Jésù Olúwa wa. Jésù Olúwa wa. Mo fẹ́ gbàdúrà ní ìṣẹ́jú kan fún gbogbo ènìyàn tó bá ń gbọ́ mi, tó bá ní àìsàn lára. Ìtọ́ni tòní nìyẹn o, kì í ṣe ní gbogbo ìgbà. Mo pa láṣẹ fún ìwọ tó bá ní àìsàn àìlera kankan lára níbi gbogbo tó wà lágbàáyé tó ti ń gbọ́ mi. Ó yá gbóhùn mi, gbóhùn Olúwa lẹ́nu mi. Ìwọ àìsàn yẹn, ìwọ àìlera yẹn, lórúkọ Jésù ó yá pòóránú àgọ́ ara yẹn, pòóránú àgọ́ ara yẹn. Mo pàṣẹ àlàáfíà bíi ti Síónì kó bàlẹ́ àgọ́ ara yẹn lórúkọ Jésù. Àwọn àìsàn tí ń gbẹ̀mí ènìyàn, àwọn àìsàn tí ó lórúkọ ńláńlá àti àwọn àìsàn tí àwọn oníṣègùn òyìnbó ò tilẹ̀ tí ì rí orúkọ fún, mo pa láṣẹ fún gbogbo ènìyàn tó ń gbọ́ mi lórúkọ Jésù Kristi kó pòórá dànù. Ẹ gba àlàáfíà titun, ẹ gba àlàáfíà pípé, bẹ́ẹ̀ ni yóò sì rí. Gbogbo ohun tí ẹ lè ṣe ní rere nínú àlàáfíà, ẹ lọ ṣe, ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe. Ó yá gbogbo àwọn tó ya adití, ó yá adití yẹn lórúkọ Jésù, etí yẹn kó là, kó bẹ̀rẹ̀ sí ní gbọ́. Ẹni tí ò lè fọhùn kó fọhùn, ojú tí ò ríran kó bẹ̀rẹ̀ sí ní ríran, ẹsẹ̀ tí ò lè rìn kó bẹ̀rẹ̀ sí ní rìn. Níbi tí a ti rí òkú tí a sì ti ń gbọ́ ohùn yìí, òkú kó di alààyè. Mo pa láṣẹ wọ́n tó wà nílé ìwòsàn tó ń gbọ́ mi, ó yá gbá ìwòsàn tirẹ̀. Mo pa láṣẹ ìwọ àgàn tó ń gbọ́ mi, ó yá gba ọmọ tirẹ̀, gba ọmọ tirẹ̀. Mo pa láṣẹ gbogbo ohun tó lè ṣe ní rere tó fetí rẹ gbọ́ mi lónìí, ó yá lọ máa ṣe. Ògo Olúwa yọ lára rẹ, bẹ́ẹ̀ ni yóò sì rí. Gbogbo iṣẹ́ ọ̀tá ló di òfo mọ́ ọ lára, gbogbo iṣẹ́ ọ̀tá ló di ìtẹ̀mọ́lẹ̀ fún ọ, bẹ́ẹ̀ ni yóò sì rí. Kò yí padà lórúkọ Jésù Olúwa wa. Mo fẹ́ kó kọ sí mi o, ìwọ tó fayé rẹ fún Jésù lónìí àti ìwọ tá a ti wòsàn. Ẹ̀rí ti bẹ̀rẹ̀ káàkiri, bẹ́ẹ̀ ni ẹ̀rí ti bẹ̀rẹ̀. Kọ sí mi, jẹ́ kí a mọ̀ ohun tí Olúwa ti ṣe, ká lè jùmọ̀ yin Olúwa nítorí rẹ̀. Èèyàn kì í pa á mọ́ra o gbọ́dọ̀ jẹ́rìí rẹ̀ kí ó lè pẹ́, jẹ́rìí rẹ̀ kí ó lè pẹ́, kí ọ̀tá má bàa jí lọ. Bẹ́ẹ̀ ni mo fẹ́ gbà wá níyànjú wípé gbogbo àwa tí a ń gbọ́ mi, ẹ gbìyànjú àti máa sọ fún àwọn èèyàn wa tó kù wípé ìsìn wà lórí afẹ́fẹ́ tí a lè darapọ̀ pẹ̀lú, pàápàá wa tá a láǹfààní àti wọnú ilé ìjọsìn kankan lójúkojú. Mo sì gbàdúrà wípé a ní ṣe lásán. Àwa tá a bá fẹ́ fi fún Olúwa ní ìṣẹ́jú kan, a lè sáré fi fún Olúwa. Wọ́n á fi bá ṣe lè ṣe sórí pẹpẹ. Ó fẹ́ ṣe ọrẹ ọjọ́ ìsinmi, ó fẹ́ ṣe ọrẹ àkọ́kọ́ nínú ọdún, ohun tí a ń pè ní èso àkọ́kọ́, first fruit. Ó fẹ́ ṣe, àǹfààní wà fún ọ láti ṣe. Ó fẹ́ ṣe ọrẹ wòlíì àbí ọrẹ ìdúpẹ́, àbí o kàn ṣáàfẹ́ bu ọlá àfi bu ọwọ̀ fún Ọlọ́run lórí pẹpẹ yìí lórúkọ Jésù. Mo gbàdúrà bí o ṣe ń fi èso lélẹ̀, bí o ṣe ń fi irúgbìn rẹ lélẹ̀ nínú ọdún yìí, mo pa láṣẹ lórúkọ Jésù, nípa ètò ìṣúná owó lọ bá ojú rere pàdé. Mo ní gbogbo ohun tó bá nílò ní ṣíṣe tó nílò owó, ó yá gba ọ̀pọ̀ owó kó pọ̀ lọ́wọ́ ẹ. Mo ní lọ́pọ̀lọpọ̀ ìṣúra, lọ́pọ̀lọpọ̀ àǹfààní, lọ́pọ̀lọpọ̀ ìṣerere àti ìrànlọ́wọ́ lórúkọ Jésù. Àwọn ìṣúra owó, ìṣúra ọrọ̀, ìṣúra ìgbéga àti ìgbédìde lórúkọ Jésù kó ṣíjìbò ayọ̀ mọ́ ẹ. Gbogbo ohun tó bá nílò owó lórúkọ Jésù, Ọlọ́run rán sí ọ lọ́pọ̀lọpọ̀. Gbogbo ohun tó bá nílò ìrànlọ́wọ́ ènìyàn, ojúrere ènìyàn, tó bá nílò kéèyàn dá sí àwọn tí a gbé agbára lé lọ́wọ́, àwọn tí a gbé ipò lé lọ́wọ́ nínú ayé, lórúkọ Jésù Ọlọ́run rán wọn sí ẹ. Mo pa láṣẹ gbogbo àwọn tá a ti fọwọ́ tọ́ ọkàn wọn nítorí tirẹ̀ nínú ọ̀sẹ̀ yìí, nínú oṣù yìí, nínú ọdún yìí, láti ṣe ọ ní rere, láti fún ọ ní ogún ìbí rẹ, láti mú ọ láti ìletò kan dé ìletò mìíràn, láti mú kí àyànmọ́ rẹ kó sún síwájú. Ó yá ẹ ṣàwárí ara yín. Mo yọ̀ǹda ògo ńlá fún ọ lọ́sẹ̀ yìí. Lọ bá ògo ńlá pàdé. Mo ní lọ bá ògo ńlá pàdé. A fi ohun rere yí ọ ká, a fi ohun tuntun yí ọ ká. Ọdún yìí ó fọhùn ògo ńlá fún ọ. Lábẹ́ bó ti wù kó rí, ò ní kéré o,
ò ní kéré, ó máa gbèrú sí, ó máa gbèrú sí, ó máa gbèrú sí. Bẹ́ẹ̀ ni yóò sì rí, kò yí padà. Ojú Olúwa yóò máa bá ọ lọ, àánú Olúwa yóò fọhùn fún ọ, ìṣeun ìfẹ́ inú rẹ̀ yóò fọhùn sí ọ. Lábẹ́ bó ti wù kó rí, lọ máa gbé ní àlàáfíà, àti wà àtẹ̀bí àtàrà rẹ̀, ẹ lọ máa gbé ní àlàáfíà. Bẹ́ẹ̀ ni yóò sì rí, kò yí padà. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ ṣé púpọ̀, ẹ ṣé púpọ̀. Oore ọ̀fẹ́ Ọlọ́run yóò máa pọ̀ sí fún wa o. Títí a fi pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ẹ ṣeun, ẹ ṣe rere o. Ẹ gbàgbọ́ wípé lọ́dún yìí, lábẹ́ bó ti wù kó rí, ògo ńlá ni.